ẹ̀yin tèmi ó ti wá lẹ́tìkẹ́ báyìí o kódà ó tún gbẹnu tán láàrin Queen Dammy àti àwọn ará TikTok ẹ̀yin èèyàn èwo tó lòbò arúgbó báyìí eléyìí tún gbẹnu tán o. òbò arúgbó o máa ṣòfò o máa ṣorí burúkú ní Queen Dammy. èmi òbò ní mí ṣùgbọ́n mo fi bímọ kí ni wọ́n fi dà. òbò olè òbò arúgbó ó ṣì lọ kò ní dáa fún ẹ. Angela ṣé máa lọ kí máa lọ. ó máa ṣòfò dànù ní Dammy. Angela ṣé kí máa lọ. pẹ̀lú bó ṣe ń gbé mi ṣe pàdé orí jẹ́ kí máa bá tèmi lọ. kò ní dáa fún ẹ. ó tún wá dà pé tó òun nìkan lórí burúkú ìwọ àti ẹ̀ bá lọ ó máa ṣòfò dànù ní ẹgbẹ́ pé lórí púpẹ̀ lè ṣe bá mi sọ̀rọ̀ tí ẹ máa bàjẹ́ ní ṣú. tí ẹ máa bàjẹ́ tí ẹ máa ta olórí burúkú ò ní gbé mi. òbò lè arúgbó ní kálẹ̀ ní kò ní dáa fún ẹ. ó máa kàn dínú yọ ó máa kàn dínú yọ olórí alágbàkọ ọmọ òfò olóṣà alágbàkọ ọmọ ó dẹ̀ wá ẹgbẹ́ ẹ lọ sí dáhùn wà á rẹ́gbẹ́ lọ́rùn mama ṣépè ó ní she don mute it èmi kò máa mute yàrá jẹjà máa mute ẹ tí Queen Dammy bá mute kò ní máa gbọ́ ọ̀gọ́ máa mute ẹ ọkọ̀ tó ń sọ kò ní dáa fún ẹ máa mute ẹ kò ní dáa fún ẹ ta ló fẹ́ mute kò ní dáa fún ẹ mo ti mute ẹ kó lọ́wọ́ ojú ẹ̀ fún Chineke ó máa ṣòfò dànù orí burúkú máa jẹ́ tiẹ̀ ni because mi ò mọ̀ bí normal reasonable man be pé má má fẹ́ pé ṣeré ìwọ obìnrin Josephine Angela jẹ́ ká máa lọ mi ò lè máa kó lórí àwọn ilé ó ń wá trending èmi wá trending èmi lè mo ti kà mo rí pé ẹnjọ́ mẹ́ta ìwọ̀n ó record mi mo dẹ̀ láṣẹ máa tún gbọ́ pé mo lórí burúkú ṣòro pé àwọn kò trending ni wọ́n ṣe ṣòfò ṣá ṣòro pé máa ń gbé mi ní record ẹ̀ máa ìwọ ló máa ń forí burúkú trending ó ti tó ó lè ti tó ìméjì ó gbọ́dọ̀ sọ pé mo máa mo lè dákẹ́ fún ẹ bó ṣe wà ó ti tó Angela eléyìí sọ̀rọ̀ alákọ̀ọ́sọ same thing náà lórí burúkú ìsọlọ́sọ mo dá olórí burúkú ni ó dẹ̀ tún mẹ́sàn èdè ọjà wèrè ló fẹ́ sórí burúkú ó fẹ́ wá ìtì kò fẹ́ dá ó máa sórí burúkú ni ó fẹ́ sórí burúkú mo mọ̀ jálá jẹ̀rí tẹ́lẹ̀ tó fẹ́ bàjẹ́ ni very useless mo boyfriend jẹ́rí olórí burúkú ẹ pè yan lóbó ẹ ń pè ṣinṣin kò ní dáa fún ẹ wọ́n pè mí lóbó kò ní dáa fún ẹ olórí burúkú olóṣó kò ní yẹ Tinubu bí mi wò má tó bá ti sọ̀rọ̀ ó máa ṣòfò dànù ní. tó lè bá ṣinṣin ìwọ náà olóòórùn ni gbélé bọ́ sílẹ̀ wà ní olóòórùn kò ní dá fún ẹ ọmọ òṣì olóòórùn òfò kiri ó fòbò délé ọba lánàá ó fòbò bímọ kiri olórí burúkú ẹrú torí pé òun wá ti jà tí mu ọlọ́fẹ́ arúgbó bàbá 185 ọmọ òfò. ó ti tó. àwọn wo ló pè lẹ́gbẹ̀ẹ́ Dammy àwọn wo ló pè kí ló rò pé ó já mọ́ ó máa ṣòfò dànù bó ṣe wà yẹn. ṣíṣì ṣóǹgbọ ṣíṣì ó mọ medical lock up nípa pé bóyá pé ṣórí tó bá lóun láìkì nǹkan pass ẹdí kéèyàn kan lock up. òun fún ẹ ló sọ òun ló fún ẹ ló sọ pé nígbà táwọn máa ń pẹ̀lú ọba pé bàbá láìkì òun ló sọ pass ẹ lórí live la fi ṣeré if you don't want them to talk about your pass you won't bring it. ó mọ̀ kó má fi sọ̀rọ̀ sí mọ́ láì tó bá pé eré pé kò láìkẹ̀. tó mọ̀ kó tó ṣẹlẹ̀ ní Angela o síbẹ̀ lọ́sàn-án tajọ́ sọ̀rọ̀ past yẹn òun ló sọ bó ṣe ó ní ọba bóun ṣe máa ń lọ́ba àwọn fall in love ìwọ ló ń sọ̀rọ̀ past yẹn. olórí burúkú ẹ tó bá dẹ̀ sọ̀rọ̀ past ó ní ẹ̀sẹ̀ kí o má dẹ̀ sí náà. mo máa rere olóṣì ọmọ mi màlélẹ́ ọlọ́mọ máa pọ̀ ọmọ mi ìwọ náà bí tiẹ̀ kárí in the next 2 or 3 years ọmọ bí ó máa rọ́ ọmọ bí kò ní dáa fún ẹ ó máa ṣọ́kù ní ṣinṣin wọ́n máa wọ ẹ̀tì ní olórí ibú ọmọ òfò mo ní kí wọ́n fọ ẹlẹ́sì ọ̀rọ̀ ẹni. èmi ò fẹ́ bá bó ṣe wà yẹn èmi ò ní fẹ́ bá fọmọ mi ò fẹ́ bá fọmọ bú tó ti yé èmi àti ẹ̀lájọ́ ń jà ọmọ yẹn kò ní dá kí wọ́n á máa gbọ́mọ ṣépè I will not do that ọ̀ṣọ́ orí ìyá tó bí ọmọ yẹn ní Queen Dammy gògó ó ti ṣòfò èmi ò ṣòro ọmọ no I will not go there ọmọ ò mọ̀ pé ìyá òun ṣe lẹ́yà bí báyìí so I will not cause that child wọn kọ́ mi bẹ́ẹ̀ yẹn ó yẹ kí n mú ọmọ yẹn kí n wá máa gbére but no ọmọ yẹn no I won't like it because ọmọ kékeré máa jẹ́ I will not try it but sórí Queen Dammy fún rẹ tó yẹ pé ọmọ yẹn bá mọrú ìyá tó bí òun ni ó yẹ kó padà sọ́run ni I swear to God but mi ìfẹ́ lọ sọ́dọ̀ ọmọ because èmi báyìí everybody lọ́lọ́ máa fún lọ́mọ alálùbáríkà ṣé you understand. Queen Dammy everybody but ọmọ yẹn kábàdí ká máa sọ̀rọ̀ ọmọ lágbára Ọlọ́run ọmọ ẹ̀ ò ní gbóná kò ní ṣàárẹ̀.